bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ lóyin òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédéé wòye o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin òrìjínà èmi náà ni mo tó ń kí wa o ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lé gbogbo wa lọ́sẹ̀ tó lọ mo sọ àwọn àṣírí kan fún yín mo wá sọ pé tó bá dọ̀sẹ̀ yìí ń tún sọ àṣírí mi fún yín a lè dá sọ́ra wa o àfi k'Ọlọ́run ṣọ́ wa àti ti f'Ọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ ádámọ̀ àti fi sólóore fi k'Ọlọ́run ṣọ́ wa àti ti f'Ọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ ádámọ̀ àfi fi sólóore yes a lè dára wa sọ mo sọ fún yín pé lọ́sẹ̀ yìí ń sọ fún yín ẹnìkan tó jẹ́ wípé ọ̀kẹ́rẹ́ ń kéńkùn rẹ̀ ọ̀kẹ́rẹ́ ó ń kéńkùn ẹ̀ ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní tí wọ́n bá gbóúnjẹ ọdún fún un kì í jẹ́ ìmọ̀ ẹ̀ dànù ni á lóun ò lè jẹ́ káyé ó pa òun bí wọ́n gbóúnjẹ ọdún kérésì fún kì í jẹ́ bí wọ́n gbé tiléyà fún kì í jẹ́ bí wọ́n gbé ta bí wọ́n ń ṣènáwó gan tó bá lọ ságbo ọ̀tẹ̀ lọ́rùn kọ́ lọ wọ́n oúnjẹ jẹ ní búkà tó bá ń bẹ ládùúgbò ju kọ́ wá jẹ oúnjẹ tí wọ́n bá sáàfù rẹ̀ ní patí lọ ṣùgbọ́n ń gbẹ̀yìn ọwọ́ ayé tẹ̀ ọwọ́ ayé mú ọwọ́ ayé bá ni mo fi ń sọ fún yín pé lónìí ń sọ fún yín bàbá yẹn ó wà ní ìkan nínú àwọn ìpínlẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun mo fọwọ́ bo ìlú náà láṣìírí òun àti Ifẹ̀ ìlú yẹn àti Ifẹ̀ pààlà ni wọ́n wá ní tí wọ́n bá gbóúnjẹ fún bàbá yìí kì í jẹ bí wọ́n fún lóbì kì í jẹ alóhùn tó mọ́ra àwọn sọ bí nǹkan mi níjọ́ kan ó wá ń tokó bọ̀ ó pàdé ẹnìkan lójú ọ̀nà ẹni wá ní ó dẹ̀ máa ń jobi béèyàn bá fún ẹ ò dẹ̀ nígbà obì tó gbóyì òun náà dẹ̀ rí ó dẹ̀ gbé gògò kọrùn sẹ́mi gògò tẹ́nu ẹ̀ máa ń rí báyìí tí wọ́n máa fi ń ká obì ló dẹ̀ so ká fúnra ara rẹ o bàbá yìí bá ka obì yẹn fún rẹ ó fún ẹni tó ní kó ka ó fún bẹ́ẹ̀ yẹn ní ara nítorí náà ti ká wà ní àpò òun bẹ́ẹ̀ tí ń bá fún ẹ ò ní jẹ́ lọ́ba dẹ̀ ka obì fún rẹ bó ṣe ká tẹ́ lójú ẹni náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í jẹ ọjọ́ kejì ọ̀kẹ́rẹ́ bá ń sẹ̀ǹkún rẹ̀ sẹ́ẹ̀mù ọ̀kẹ́rẹ́ tí máa ń sẹ̀nu gbọ́n bí eku kan bí ẹ̀yẹ eku kan lọ̀kẹ́rẹ́ tó bá ti débì kan ọ̀kẹ́rẹ́ ọba máa kéńkùn rẹ̀ bó wà nínú ilé ọ̀kẹ́rẹ́ ń kéńkùn rẹ̀ bó wà láwùjọ ọ̀kẹ́rẹ́ ń kéńkùn rẹ̀ ó sáré ká títí o ó lọ ilé alájò wọn pẹran wọn pa díẹ̀ ọ̀kẹ́rẹ́ òye kéńkùn rẹ̀ ẹni tó wá fi kíní yẹn ṣe wọ́n wá péjọ kan pé ọ̀kẹ́rẹ́ tó tẹ̀ ń kéńkùn rẹ̀ kí ló wá rí ṣe sí olóhùn ti sáré ká ó ti sú òun yẹn ṣe wà jẹ́wọ́ bóyá ń gbà alájò tájò náà ni ló bá ní ńgbọ̀ jẹ́ kéjì bá fún ẹ ní nǹkan ò kí ń gbà bí wọ́n fẹ́ ẹlẹ́ran ó sọnù bí wọ́n fẹ́ ní súùtì ó sọnù bí wọ́n gbé rẹ̀sì fún ẹ ó dànù àdánwò nìyẹn pé sọ̀rọ̀ pé ó lè sọ̀rọ̀ ẹ ni wọ́n sáfún ní kẹ́lẹ́ lúbúlúbú kan báyìí ló bá lò ọ̀kẹ́rẹ́ ó sẹ̀ǹkùn rẹ̀ mọ́ ọ̀kẹ́rẹ́ ni ò bá sẹ̀ǹkùn rẹ̀ mọ́ ìdí ọ̀rọ̀ mi wá ní wípé tó o bá tiẹ̀ ń sá fáwọn èèyàn mọ̀jẹ̀ wọn ó mọ̀ pọ̀ ń sá fún wọn wọ́n ní tá a bá fẹ́ padà lẹ́yìn wèrè a kì í jẹ́ kó gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ẹ má jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ẹ yẹra fáwọn bí wọ́n bá gbóúnjẹ fún ẹlẹ́pẹ́ wà ń ṣera àwẹ̀ bí wọ́n bá fún nìkan ẹ pé ẹ jẹ̀tẹ̀ ẹ bá délé ẹ má jẹ́ wọn fura bí wọ́n bá fura pé ọmọ sá fáwọn níjọ́ téèyàn lérò wọn ò mú yẹn o ẹnìkan wọn na ọwọ́ sí báyìí ọtí ní mọ̀lẹ́bí ẹnìkan ṣe foundation lé wọ́n wá kó ọtí wọ́n fi ń ṣe bí ìdúpẹ́ pé owó foundation ọtí foundation ní alàgbà
ìlú yẹn wá náwó sí ọtí kan ọtí tiẹ̀ rèé o ọwọ́ lásán ló náà o bẹ́ẹ̀ ni ẹ ṣe sí ọtí báyìí ó ní iná jó òun o iná jó òun o iná dẹ̀ jó gbogbo oògùn tó mọ̀ ló lò ó kú o ẹni yẹn kú ó kú ó ní iná jó òun o iná jó òun o iná dẹ̀ jó toró kú ìwọ tó rò yìí pé tí n bá sí minerals tí ọba ti ṣe mi ní mú o lè sí minerals mi tí wọn bá fún ẹ yóò ṣe ṣì wọn dẹ̀ ti poison rẹ̀ tó bá jẹ́ pọ́wọ́ ni wọ́n bá nà sí àbí wọ́n bá fọwọ́ gbé fún ọ báyìí tí wọ́n bá fi ọwọ́ gbé fún ọ tó o bá fi lè mú irú minerals bẹ́ẹ̀ tí ẹ bá ọ ọba dẹ̀ jẹ́ pé ọtí onígò tó jẹ́ pé alcohol ni tí ìfẹ́ dákọ tó o bá ti lè sí tó o fi kẹnu ẹ tí ẹ bá ọ nìyẹn ṣùgbọ́n bó o là ṣe ní jẹmọ́jèlé bó o là ṣe ní kó sọ́wọ́ ayé mo júwe ewé kan fún yín jọ kan mo sọ fún yín pé ewé ẹ̀yìn lólobé so ẹ̀yìn lólobé so mo lè fi rẹ ọtí òyìnbó bíi ṣìnáàpù tàbí Chelsea àbí ọtí mi tó bá jẹ́ pé kí n mutí mo lè fi minerals bíi 7up kẹ́ ẹ fi rẹ ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ bá mú láràárọ̀ lẹ́yìn lólobé so ẹni tó fẹ́ ṣe jàǹbá fún yín kò ní rójú ráàyè ṣe fún yín kò ní rójú ráàyè ṣe fún yín ní agbára Ọlọ́run ẹ mọ̀ mú láràárọ̀ ni bẹ́ẹ̀ ni kí n tó máa lọ ẹ má gbàgbé o èmi ni sẹ̀sán davis tàǹtọ̀nà bàbá olóyè òrìjìnà ìwé yìí African Power Part 1 èmi ni mo ṣe o tí mo gbé jáde 5,000 naira only as a medicine book 5,000 naira African Power Part 2 7,000 naira 7,000 naira African Power Part 2 7,000 naira African Power Part 1 African Power Part 1 20,000 naira ni èyí tẹ́ ẹ bá lọ́mọ tó mu gbó tó mu kùkúyè tó mú kí tó fẹ́ báyìí ló kọjẹ́ ọmọ tó ń jalè tó ń fẹ́ wọ́ àdàpé olè níjọ́ mọ́ ń fẹ́ wọ́ ẹ ra African Power Part 3 ní agbára Ọlọ́run ọmọ náà ò ní jalè mọ́ kò ní mu gbó mọ́ kò ní mu kù mọ́ ìtàlẹ́ gbomi sínú rì tó yẹ bá fún lóògùn kò ní lò ó lè sọ pé màmá òun fẹ́ pa òun o màmá òun fẹ́ pa òun o wọ́n mú oògùn wálé o ṣùgbọ́n ẹ̀ pò mí lẹ́ bá ń dọ́gbọ́n fún un mu ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sínú omi ó wà nínú ìwé yìí agbára ọ̀rọ̀ tẹ́ ẹ̀ kà sínú omi lálẹ́ lẹ́ gbé sínú rì bílẹ̀ bá mọ́jọ́ kejì ẹ̀ gbé wọlé tọ́mọ náà bá mú òní mu gbó mọ́ ọ̀rọ̀ burúkú ti ń gbọ́ tó fi jẹ́ ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ẹyẹ ò déédéé bà ló wùlé o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ọ̀rọ̀ burúkú tó ń gbọ́ tipẹ́ lọ́mú gbó lọ́mú sìgá kò ní gbọ́ ọ̀rọ̀ burúkú mọ́ bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop ní Yèsí Ọ̀tà ẹ wá ra oyin àtiwé yín bàbá olóyin bus stop Yèsí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 bàbá olóyin bus stop ní Yèsí Ọ̀tà ètò tẹ́ ẹ wò lónìí agbára èèyàn dúdú tẹlifíṣàn agbára èèyàn dúdú tẹlifíṣàn ẹ má gbàgbé o ẹ subscribe sórí ètò yìí ẹ má máa ṣó fún wọn pé ẹ fura o bẹ́ẹ̀ bá fura sí yàn bẹ́ẹ̀ bá fẹ́ kọ oúnjẹ rẹ̀ ọgbọ́n lẹ́ẹ̀ fi ṣe o ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù ẹ má gbàgbé o tẹlifóònù nọ́mbà mi 08054749455 títí dìgbà míì tẹ́ẹ̀tún máa gbọ́ mi àrán lẹ́ẹ̀ máa dá ẹ̀ẹ́nì dáràn láyọ̀ o. bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ.